ọ̀rọ̀ ń bọ̀ eégún aláré ni ọ̀rọ̀ náà má tún fẹ́ dà nígbà tí iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ epo títà lórílẹ̀‐èdè nàìjíríà ìyún Nigeria Midstream and Downstream Petroleum Regulatory Authority NMDPRA nígbà tí wọ́n tú àṣírí gbajúmọ̀ ọkùnrin tó lówó jù gbogbo ilẹ̀ adúláwọ̀ àti nàìjíríà ní Alhaji Aliko Dangote wípé ìmọ̀tara ẹnìkan ló mọ̀ o àti pé àwọn ariwo tó ń pa lẹ́nu ọjọ́ mẹ́ta ipe àwọn alágbára kan gbógun ti ilé ìfọpo rìfáínírì tó ń kọ́ sẹ́kọ̀ọ́ tí wọ́n fẹ́ kóun rí epo tà fáwọn ọmọ nàìjíríà tó sì fẹ́ káwọn máa lọ kó epo wá látòkè òkun. wọn ní irọ́ ló ń pa o. alága àjọ Nigeria Midstream and Downstream Petroleum Regulatory Authority ìyẹn Alhaji Farouk Ahmed ló máa sọ̀rọ̀ tó tú àṣírí yìí lásìkò tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ ní ilé ìjọba ìyẹn State House Aso Villa tó wà l'Abuja nígbà tí wọ́n ń bi léèrè pé excuse sir kí ni ẹ máa rí sí ọ̀rọ̀ tí Dangote ń sọ lẹ́nu ọjọ́ mẹ́ta wípé àwọn alágbára kan tí wọ́n rí jẹ nídìí bọ́n ṣe ń kó epo láti òkè òkun kò fẹ́ kí ilé ìfọpo kó ṣiṣẹ́ nítorí mọ̀ pé bí ilé ìfọpo bá ti ṣiṣẹ́ ogun yóò ṣẹ́ gbogbo ìnira tó wà Nàìjíríà yóò kásẹ̀ nílẹ̀. kódà Dangote ó tún jẹ́ kó di mọ̀ pé àwọn ilé iṣẹ́ tó ń bá àwọn ìjọba wa epo jáde nínú ilẹ̀ ìyẹn International Oil Company IOC wọ́n kọ̀ wọ́n láwọn ò ní ta epo táwọn wà nínú ilẹ̀ Nàìjíríà fóun onídìí èyí inú tó fi lọ ń kó epo wá láti òkè òkun epo tó wà ní orílẹ̀-èdè Nàìjíríà yanturu nígbà wọn ta fóun òun lọ ń kó wá láti òkè òkun nítorí pé àwọn alágbára yìí wọ́n fẹ́ kó epo wálẹ̀ nítorí pé wọ́n fàyè ní àwọn ọmọ Nàìjíríà lára. ṣùgbọ́n nígbà Farouk Ahmed tó ń dáhùn wọ́n mọ̀ rárá rẹ̀ ní músẹ̀ òní ẹ̀ má má dá Dangote lóhùn ó ní òpùrọ́ ni ó ní àkọ́kọ́ àṣírí tọ́pọ̀ ọmọ Nàìjíríà mọ̀ tó wọn á tú gẹ́gẹ́ bí ìjọba ni pé ilé ìfọpo Dangote ó ní kò tíì parí rárá ó ní bẹ́ẹ̀ ni kò tíì ní òǹtẹ̀ ìjọba ó láwọn ò tíì fòǹtẹ̀lú láti bẹ̀rẹ̀ iṣẹ́ ó ní bó ṣe ń wò nínú ìdá 100% ó ní ìdá 45 45% ní ilé ìfọpo náà ṣẹ̀ṣẹ̀ parí ó ní kí wọn Dangote ń sọ tó ń tẹnu mọ́ ó ní lórí ọ̀rọ̀ tó ń sọ páwọn alágbára kan wọ́n ń dí òun lọ́wọ́ wọn fẹ́ kóun rí epo lò lórílẹ̀‐èdè yìí láti lè lọ́ọ́ máa kó epo wá lókè òkun. wọ́n ní baba ńlá arọ́ ni Dangote ń pa. wọ́n ní Dangote ò sọ àṣírí tó wà ń bẹ̀ pé gbogbo àwọn epo tó ń fọ̀ àwọn epo ayédèrú ni èyí tí kò kójú òṣùwọ̀n tó ìtàwọn kó wọlé látòkè òkun. Farouk Ahmed ní ètò aburú jù ni pé Dangote ń sọ fún àwọn pé kí ìjọba Nàìjíríà kó má ṣe fààyè gba kó epo yálà epo dísù epo pẹtrólù tàbí epo kẹrosíìn kó má kó wọlé láti òkè òkun mọ́ kó wá jẹ́ pé ọdún òun nìkan ṣoṣo ni wọn yóò ti máa ra gbogbo ẹ̀ ní Nàìjíríà tó sì ní ilé yìí ò lè ṣẹlẹ̀ o nítorí pé ilé ìfọpo Dangote nìkan kò lè tán ìṣòro gbogbo ọmọ Nàìjíríà lórí epo àti pé ilé ìfọpo ẹ̀ kò lè fọ epo tí gbogbo Nàìjíríà yóò máa lò tí wọ́n sì ní ìwà àmọ́tara ẹni nìkan àti àdánìkan jẹ́ nìyẹn pé kí ó má jẹ́ kẹ́nikẹ́ni ta epo àfọ̀ nìkan. ní báyìí dàsìkò tá a ṣàkójọpọ̀ ròyìn yìí Dangote tàbí iléeṣẹ́ kò tí ì fèsì lórí àṣírí tíjọba Nàìjíríà nípasẹ̀ alága àjọ tó ń rí sí epo títà Nigeria Midstream and Downstream Petroleum Regulatory Authority NMDPRA ìyẹn ọ̀gbẹ́ni Farouk Ahmed tó sì ṣẹ̀tú síta.